Oya kájọlá o, oya kájọlá o, oya kájọlá o, oya kájọlá o. Akíntúndé ti dé ó ti dé, ọmọ Oyèládé tó ti bọ̀. Ọ̀rọ̀ lọ́mọ pírẹsẹ́ńtà ló ní kájọlá o. Ẹ kú dédé àkó yìí níbi gbogbo tẹ́ ẹ ti lóore ọ̀fẹ́ àti àǹfààní láti máa wò mí máa gbọ́ mi. Ẹ jẹ́ n kí ló kọ́ Ọlọ́run ọba o, ọ̀bọ̀ lọ́lá tí mọ́lá sọlá fún ni. Ọba ọlọ́rọ̀ tí sọ̀rọ̀ dọ̀rọ̀ fáwa sọ̀rọ̀sọ̀rọ̀. Àjíkí ni o, ọ̀nà àtúnlà jíkẹ́. Ọlọ́run ọba mi tọ́jẹ́ sí pé onísun gbogbo lódùlódù. Ó mú àlọ́ tún mú àpadà, àjẹ́ pé ẹni lọ ló bọ̀. Alọ́ àbọ̀ àbọ̀mọ jẹ́ mo kí o ló kọ́ Ọlọ́run lẹ́ẹ̀kan sí i. Ambassador Aṣíwájú Akíntúndé Oyèládé lórúkọ mi, ọ̀rọ̀ lọ́mọ pírẹsẹ́ńtà. Mò ń lọ pa, mò ń bọ̀ wá, kájọlá lápẹ̀tù. Oya kájọlá o, oya kájọlá o, oya kájọlá o, oya kájọlá o. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ ṣe wa ní gbogbo ìgbà tẹ́ ẹ bá ti ń wò wá tẹ̀ ń gbọ́ wa. Ẹ ti mọ̀ wípé àkòrí kọ̀ọ̀kan là á mú wá lọ́tọ̀ọ̀tọ̀. Fáwa tá a ṣe tán láti wà lókè ọlá láti wà lókè ọlà. Àwa tá a ṣe tán láti máa jẹ nínú àwòtán ganan. Àwa tá a ṣe tán láti máa jẹ, láti máa mu, láti máa ná, láti máa lò, ká sì máa gbáyé gbẹdẹmukẹ. Ìdí gan-an tá a fi gbé ètò kájọlá kalẹ̀ pé tọ́ kí gbogbo akájọ máa wò ká sì máa gbọ́. Àkòrí fótò ni ó ní í ṣe pẹ̀lú òwe. Òwe àfiwé tó jẹ́ sí pé à ń gbọ́ ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wa a ṣe ìròrí àti àròjá lórí ẹ̀. A ṣe ìròrí àtàròjá lórí ẹ̀. Yorùbá ní ìrètí pípẹ́ wọ́n ní máa ń sọkàn láàárẹ̀. Àwọn náà tó sọ pé àgbọ́kànlé kì í pani lébi. Ẹ jẹ́ kó ọ̀rọ̀ méjèèjì ká kò lérí tábìlì ká wá gbé yẹ̀wò. Wọ́n ní ìrètí pípẹ́ a máa sọkàn láàárẹ̀ tó ń túmọ̀ sí pé béèyàn bá ń lé nǹkan tó ń lé nǹkan tó ń lé nǹkan tó tún ń retí ẹ̀ tí ọ̀bọ ṣe. Yóò wá máa nírẹ̀wẹ̀sì ọkàn pé tọ́ àbọ́lọ̀ ń gbàgbé òun ni. Èé ti jẹ́ tí n tó ń lé tóun ọba kí ló ṣe o tí n tó ń lù tí ò dùn kí ló dé tí n tó ń fà tí ò tóra wọn. Ìrètí pípẹ́ ní jẹ́ ọ̀rẹ́ òun tó bá ti wá rẹ̀ ní ọba jókòó ó lè pọ̀ òun ọ̀lọ́ mọ́ ó lè pọ̀ òun ò ṣe mọ́. Yorùbá náà ló tún wá sọ pé àgbọ́kànlé kì í pani lébi tó ń túmọ̀ sí pé bá a bá ti ní ìrètí ayọ̀ nù tá à ń ṣe tá a ní àfọkàntẹ̀ pẹ̀lú tí yóò dé nínú ìgbé wa tàbí nínú ìyànjú wa tàbí nínú ìgbésẹ̀ wa tàbí nínú ojúpò wa àti ìyànláàyò wa a máa fọkàn balẹ̀ inú wa máa dùn pé mo ti gbìyànjú báyìí mo ti rìnrìn àjò báyìí mo ti kàwé báyìí mo ti ṣiṣẹ́ báyìí mo ti ṣòwò báyìí mo ti ṣègbésẹ̀ báyìí àtàwọn nǹkan táwọn ará iwájú ṣe táwa náà sì ní lọ́kàn wípé tọ́ a kò bàjábì ọ̀dà ìyẹn ni yóò máa fi á lọ́kàn balẹ̀ wípé ìfọkànbalẹ̀ àtìrètí tí mo níhun kò ní jẹ́ ọ̀rọ̀ rẹ̀ mí kò sì ní jẹ́ kébi ó pa mí a wà á máa gbìyànjú bá a bá wá kó méjèèjì sórí tábìlì a máa wò pé èwo ló yẹ á mú nínú méjèèjì a mọ̀ pé àgbọ́kànlé tí yìí pani lébi ló yẹ ká máa mú sàbí ògùn káwa náà ká lè máa tẹ̀ ẹ́ wájú pé tí mo fẹ́ jẹ wọ́n jẹ o ibi máa dé máa débẹ̀ o ilẹ̀ ìlérí ń àyè mí ni o òkè ń àyè mí ni o iwájú àyè mí ni o èmi náà sì fẹ́ máa pàṣẹ kí n lè dẹni ńlá láwùjọ tí ò ní jẹ́ pé wọ́n máa retí pé ta ni ó fún mi kémi náà tó rí bùkátà gbọ́. Àyìnlá o bí mo ṣe tú palẹ̀ ń mo mọ̀ pé ó yẹ kó ti máa yí àwa náà ká sì máa ń tọ́ yẹ á ṣe nídìí òkòwò wa nídìí iṣẹ́ wa àtàwọn nǹkan táwa náà mú dání tá à ń tẹ̀lé tá a sì mọ̀ yí pé ibi re ńlá àbájá ẹ panupọ̀ ẹ̀yin tẹ́ ń wò mí tẹ́ ń gbọ́ mi pé orí olórí kò ní kéré iṣẹ́ tí mi bá ṣe. Ẹjẹ́ ń tilẹ̀kùn ètò lápá bí ẹ máa túbọ̀ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ o ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń rí lórí móhùnmáwòrán yìí àti gbogbo ayélujára ibi tẹ́yìn náà ti láǹfààní láti súnmọ́ wa gbogbo béèrè tẹ́ bá béèrè àti bẹ́ẹ̀ ṣe fẹ́ kájọ ṣe ìdánilẹ́kọ̀ọ́ àjọ gbé súnmọ́ra wa a sì máa dá yín lóhùn ẹjẹ́ mọ ibi tẹ́yìn náà ti ń bá wa sọ̀rọ̀ ẹ sì máa subscribe kẹ́sì tún máa tẹ̀lé wa ẹ lu aago tí ń bẹ lábẹ́ YouTube ọ̀dọ̀ wa náà ká lè mọ ibi tẹ́yìn náà tẹ́tí ń darapọ̀ mọ́ a. Títí ìgbà míì tààtún lórí ọ̀fẹ́ àti àǹfààní láti tún máa pàdé lákọ̀tún lórí ètò yìí ètò wa Kájọlá Ambassador Aṣíwájú Akíntúndé Oyèládé lórúkọ mi ọ̀rọ̀ lọ́mọ pírẹsẹ́ńtà. Mo rí yín náà o ẹ̀lẹ́m̀bẹ̀hún ẹ̀sìnkú gbádùn ètò.